Tọ́, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà nínú YouTube channel di Golden Room Ilé Central. Mo kí yín púpọ̀ púpọ̀. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Bẹ́ẹ̀ ni olólùfẹ́ náà ni. Eléyìí tí mo mú wá dé yàrá ọ̀tọ̀ ni o. Ẹ ti rí ohun rẹ̀ àti ṣe kalẹ̀ kì í ṣe pé bóyá à ń fẹnu sọ. Ohun tá a bá ti ṣe ta confirm la máa sọ sílé. Ẹ̀rí eléyìí tẹ́ ń wò yìí là ń pè ní Atude Asina àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ oṣù tuntun. Bẹ́ẹ̀ ni. Báwo la ṣe ń ṣe? Ẹ bá mi lọ wá egbò ìdí ìyálóde pupa. Ìyálóde pupa. Àwọn míì tún ń pè ní làpálàpá, ewé làpálàpá pupa. Ẹ bá mi wá pupa rẹ̀, egbò ìdí ẹ̀ ni o. Ẹ bá mi wá níwọ̀nba díẹ̀ náà ni. Wọ̀nba díẹ̀ ni kì í ṣe púpọ̀. Ẹ bá mi gún. Bẹ́ẹ̀ ni ẹ bá mi gún nínú odó. Ẹ ti gún nínú odó dáadáa. Ẹ bá mi lọ wá ọṣẹ joy. Ọṣẹ kí ni o? Ọṣẹ joy. Ẹ gé ọṣẹ joy yẹn. Kì í ṣe gbogbo ọṣẹ tẹ́ fẹ́ fi wẹ̀ lẹ́ẹ̀kan náà lẹ fẹ́ fi gún o. Ẹ bá mi wá ọṣẹ joy díẹ̀. Ó yá. Ẹ fi tì. Ó yá ẹ gún mọ́ ọṣẹ joy yẹn. Ẹ ti gún mọ́ ọṣẹ joy. Ó yá ẹ wá kẹ̀kẹ́ ìbílẹ̀ kan irú eléyìí. Ó yá ẹ wá fa sínú ẹ̀. Ẹ fa sí. On the 1 oṣù tuntun, ọjọ́ àkọ́kọ́ oṣù. On the 1 oṣù tuntun, ọjọ́ àkọ́kọ́ oṣù. Tọ́, alẹ́ ọjọ́ àkọ́kọ́ oṣù lẹ́ẹ̀ lọ wá àga tí àwọn ìyá wa máa ń jókòó sí fi máa ń dáná. Ìyẹn túmọ̀ sí àpótí. Àpótí tí àwọn ìyá wa fi máa ń dáná òun. Ẹ bá mi lọ wá. Àpótí tí àwọn ìyá máa ń jókòó sí fi máa ń dín ẹja, fi máa ń ṣe ẹ̀kọ, fi máa ń ṣe ráìsì, fi máa ń ṣe kékeré yẹn. Ẹ bá mi wá. Ẹ ti wá àpótí. Ẹ sáré pé àwọn máa ń dúró lé lórí, àwọn máa ń jókòó lé lórí fi máa ń dáná ni. Tẹ́yin bá fẹ́ lò ó ní aago 10 on the 1 aago 10 alẹ́ tàbí aago 11 alẹ́, kò gbọdọ̀ lu aago 12. Aago 10 sí aago 11 alẹ́. Ẹ gbọ́. Ẹ bọ́ sí ọmọlúwàbí. Ẹ wá dúró lé orí àga wọn. Tẹ́ bá dúró lé orí àga wọn tán, ẹ wá máa bẹ̀bẹ̀. Ẹ wá máa wí pé oṣó ilé, ẹ fún mi, ẹ jẹ́ n rí tèmi ṣe lóṣù yìí. Àjẹ́ ilé, ẹ jẹ́ n rí tèmi ṣe lóṣù yìí. Èmèrè ilé, àfáà burúkú, wòlíì burúkú, adáhunṣe, ọlọ́pàá, ọkùnrin, obìnrin, onílé, àlejò. Ẹ fi mí lẹ̀ kí n rí tèmi ṣe lónìí nínú oṣù tuntun tí mo mú yìí. Kí n rí owó ńláńlá kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá. Ẹ̀yin tó láyé ẹ fún mi ṣe, igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ fún mi ṣe. Ibikíbi tí n bá yà sí ní oṣù yìí, ire ńláńlá, owó ńláńlá, ìgbéga ńláńlá ni kó máa tarí sọ́dọ̀ mi. Torí pé kí ni mo ti àga ló ní kí n ga sówó ní oṣù yìí. Àga ló ní kí n ga sọ́là. Àga ló ní kí n ga sọ́là. Kí ire tuntun, mọ́tò tuntun, ilẹ̀ tuntun, machine tuntun, owó tuntun, òwò tuntun, bísínẹ́sì tuntun ni kí n rí ṣe nínú oṣù tuntun yìí. Ẹ wá ṣàdúrà sí dáadáa. Tẹ́ bá ṣàdúrà sí dáadáa tán, ẹ wá bẹ̀rẹ̀ sí ní wẹ̀. Orí àga náà ní ìdúró náà lẹ́ẹ̀ dúró wẹ̀. Omi á wà nílẹ̀. Ẹ̀yin dúró sórí àga ẹ wá máa nà só fi máa bomi yẹn. Ẹ máa wẹ̀ títí ẹ wẹ̀ tán. Ẹ wọlé báyẹn tilẹ̀kùn mọ́rí. Ó dọjọ́ kejì. Bí Olúwa ti ń bẹ tọ́lọ́run, bí Olúwa ti ń bẹ tẹ̀mí, ọjọ́ kẹta báyìí bẹ̀rẹ̀ sí ní pé ìyàtọ̀ á bẹ̀rẹ̀ sí ní dé báyìí. Ìyàtọ̀ á bẹ̀rẹ̀ sí ní dé báyìí lọ́tùn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè yín. Orí á bẹ̀rẹ̀ sí ní wọlé. Connection á bẹ̀rẹ̀ sí ní wọlé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ire pè yín. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fọlá pè yín. Ìwọ ọmọ ìyá mi tó bá sùn, ò ní sùn. Ọlọ́run á ràn án lọ́wọ́ púpọ̀ púpọ̀. Ẹ lọ dún àṣírí kékeré yìí wò. Orúkọ mi tí mò ń sọ̀rọ̀ ní Prophet Àpáta Àgbàníkùn láti Lagos State, Badagry. Fún wọn tó fẹ́ pè mí tàbí tó fẹ́ WhatsApp mi 07064294474. Mo sọ lẹ́ẹ̀kan sí 07064294474. Fún wọn tó ní ìbéèrè tàbí fún ìwọ tó fẹ́ rí mi fún ọ̀rọ̀ pàtàkì nípa ọ̀rọ̀ ayé rẹ. Má tijú o. Bó bá tijú, àìsàn téèyàn bá gbé pamọ́ ní máa ń padà sí ni níbi ni o. Má gbé ọ̀rọ̀ ayé ẹ pamọ́ o. Ẹni tó yẹ kó sọ̀rọ̀ ayé rẹ fún ni kó sọ fún. Elédùmarè Ọba kì yóò wà pẹ̀lú wa. Ìyẹn jẹ́ kan. Èkejì, ẹ gbìyànjú kẹ́ subscribe, kẹ́ share, kẹ́ like, kẹ́ sì comment. Yóò jẹ́ fún ibi iná. Yóò là bí òrùn fún yín. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàjọ́ lọ. Ó sì dàjọ́ bọ̀.